ẹlẹ́lẹ́yìí o mo kọ́kùnrin mo kóbìnrin ọmọdé eléyìí mo kí yín alàgbà eléyìí mo kí yín mo kí gbogbo ọ̀jọ̀gbọ́n tí ń fòótọ́ ọ̀nù jáwé mo sì kí gbogbo ọ̀jọ̀gbọ́n tí ń fòótọ́ ọ̀nù wàgbò bẹ́ẹ̀ ni mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé ẹlẹ́lẹ́yìí ọ̀dẹ̀ ọ̀dà bí bùwọ́ omi láàmú agbọ́nù léyà nígbà bùwọ́ àgbò ìṣẹ̀dá wo nígbàbọ̀dẹ̀ orúkọ mi ni Lukman ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kájọ jàǹfààní tí ń bẹ lára ètò tí mo gbé dé yìí ẹ gbójú ayọ̀ yín sókè ẹ wo èso yìí dáadáa mo rò pé yìí náà ti mọ̀ fún àǹfààní ẹni tí ò réso yìí rí tàbí ẹni tó rí rí tí ọmọ wúlò rẹ̀ orúkọ èso yìí a máa jáde látara igi osè igi wo ni igi osè igi yìí jẹ́ igi tó jẹ́ pé a máa dàgbà láyé ẹ̀mí igi yìí a máa gùn púpọ̀ àṣírí wa pamọ́ bámúbámú sára igi yìí ẹ̀gbọ́n tí àwọn àgbààgbà wa máa sọ ní ohun alẹ́ fẹ́ wọ́n ní apá kìí kági òsì bápá àwọn ni wọ́n gèé tí ka apá èèyàn gèé ká o àṣírí pamọ́ bẹ̀ bámúbámú á fi ṣiṣẹ́ ìṣẹ́gun bẹ́ẹ̀ ni ó tún dáa fún iṣẹ́ ìwòsàn ara tí ìwòsàn ara rẹ̀ á kọjá bẹ́ẹ̀ tíṣẹ́ ìṣẹ́gun rẹ̀ á kọjá bẹ́ẹ̀ ọ̀yá ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹfẹnu mẹ́nu kẹfìtì méjì kẹsẹnu kẹm ẹ̀yà mi létí ọ̀tún ẹ̀fìtù sílẹ̀ báwo là á ṣe lò ó báwo là á ṣe lò ṣe rí èso yìí ẹ lọ wá kọ́pọ̀ ẹja ìdí ọ̀pọ̀ bá mú ẹ wá wọ̀ jáde kẹ yọ gbogbo ìdọ̀tí inú rẹ̀ ẹ yọ kúò ẹ gún kẹ lọ kò sí lọ́múlọ́múlọ́múlọ́múlọ́múlọ́mú èso yìí nìkan ní sọ fún yín o èso yìí nìkan ní sọ fún yín o tí a máa pa ẹtí ìfín kankan kún èmi sọ fún wa pé Ọlọ́run fún wa ní nǹkan aláàmọ́ yìí rẹ̀ ìwọ́tọ̀ ọba ní àrùn ọgbẹ́nú páúdà rẹ̀ tó ti lọ sọ̀rọ̀ kò ti sọ́ di páúdà máa fi lo ẹ̀kọ́ tútù gbówó ọ lè máa fọmi tútù lò ó lè dá sínú oyin kọ́ máa la ọgbẹ́nú náà yóò dìwọ̀n àwátì o sọpọ́dé ní o èso bí ó sè fọmọ tí ń lọ ilé ẹ̀kọ́ èso yìí a máa jí làákàyè dáadáa ó dáa fún ìsọ yìí ọyọ ọlẹ́nu àìrìnjìnà láyọ̀rọ̀ àbúkọ̀ kẹrẹ́ ọba rìnjìnà ó rí bí wọ́n ti ń fodó òbílẹ̀ jẹun bẹ́ẹ̀ ni èso yìí lásán ó rí ọkùnrin tọ́jẹ́ pèsè kan sùn lọ ni tàbí wọn ẹlòmọ̀pẹ́ ẹlòmímẹ́ tọ́jẹ́ pé omi ìbàrá àdì rẹ̀ kì í kún tó gbìyànjú kọ́ máa lò èso yìí ni tó ti lọ tó ti di páúdà báwo ló ṣe wá lò sórí tó ti pòògì ó ti bù ú sí ọwọ́ àdàlẹ̀ píkì sí kọ́ máa mú a máa fún ọkùnrin ní okun àti agbára kéde bẹ́ẹ̀ dúró ọmọ tẹ ẹsẹ̀ bí ọbẹ̀rẹ̀ látọmọ ọdún kan lóòkè kódà tó fi pọ́gọ́ta ọdún kókó tàlùbáǹkó ni aláboyún gan máa lò ó bó ṣe ń wò èso yìí máa má rẹ ní ṣe kó ara máa jí gbírí gbogbo lè ṣe ni ẹ má ti lọ ò ń bọ̀.
sórí èso yìí tí èèyàn bá ní bóyá àrùn pé diabẹ́tíìsì ni ẹ̀jẹ̀ ríru ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wò mí tó bá sà ń lo èso yìí tó ti ṣe é ní páúdà sílé kódà àwọn àgbàlagbà á máa pò ó mọ́ ògì kódà wọn á máa bù ú sínú ìyẹ̀fun náà máa fi rùmàlà ọjọ́ ọgbọ́n rí àwọn ọlọ́gbọ́n lónìí tí a bá ń lò ó tí ó bá jẹ́ pé àmúdi tọ́tọ́dọ̀ Ọlọ́run wá èyíkéyìí àmúdi yóò jìnnà sí yàn gbà bí mo ti sọ fún yóò jìnnà sí yàn ọ̀dà abẹ́rẹ́ tí ń wojú Ọlọ́run o ọkọ àtìyàwó ẹjọ́ máa lò ó èso tó ti sọ di páúdà yìí ni èso tó ti sọ di páúdà yìí ni kódà àti máa ṣiṣẹ́ fún eegun ara tí eegun ara máa jí gbégé ṣe bó kéwì bá a ti kọ́ lọ́dọ̀ àwọn tó bí wa lélẹ́yìí ìwọ gan tó kéwì ìwọ náà lọ gbọ́gbù rẹ̀ wò ìwọ náà ń bẹ ibà ó kéwì ìwọ náà tó rí oríṣiríṣi mẹ́ ọ̀dà gan ni èso yìí wọ́n ti fi kọ́ wa wá gbọ́ má tì í lọ sórí igi tó bí èso yìí igi tó bí lọ ara igi yìí ọwà bí ìgbà tá a bá sọmọ yẹn tá a họ́ọ̀gì yẹn bó ṣe sọmọ igi yìí tó fọwọ́ méjèèjì tó fi dì mọ́ sórí ibi tọ́wọ́ rẹ̀ dé níbi apá ọ̀tún gbìyànjú kó fi kíní kan sàmì rẹ̀ ó fi òkúta sàmì rẹ̀ ibi tọ́wọ́ rẹ̀ dé lọ́wọ́ òsì ó fi òkúta ó fi sàmì rẹ̀ ọwà kàrà kó mẹ ọwà mú àdá ọ̀pá àkóbi tẹ́lẹ̀ kínní ọ̀pá àkóbi tẹ́lẹ̀ kejì ó ti ṣe bí mo ti wí ọ̀yá kó dànù agbádá kí ni mo fi fún anímọ́ni kó dànù agbádá ọkùnrin dànù agbádá ó ti kó dànù agbádá fòdìdí àtàrí kan lásẹ̀kùn ó ti jó máa bù ara sọ́dún bẹ́ẹ̀ ni kaba ló ń wò ó sí ọ ní láburú ẹnu yá lásán yọ kàn máa wí lásán àwò yóò sì gbà yóò sì mọ̀ yóò máa jẹnu ẹ̀yìn lásán ni ẹ wọ mi ẹ lọ ẹ lò ọtọ́ lẹ́nu ó kù ní kù tó ẹ tó máa bá mi pàdé lórí igi òsè ní ọjọ́ rẹ tí ó jẹ part 2 nọ́mbà ọ̀lẹ́lẹ̀ bí bá mi sọ̀rọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 ẹgbàá kan sí +23481 33 155 111 +23481 33 155 111 tẹ́ bá ti pé nọ́mbà méjèèjì yìí tí ó bá ti lọ lórílẹ̀-èdè Nàìjíríà ni o ẹ jẹ́ fún nọ́mbà bẹ̀nà kan sí +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà Nàìjíríà tí mo kọ́ filẹ̀ yẹn òun lọ jẹ́ nọ́mbà tó jẹ́ offline mi ibẹ̀ ní kẹ́ máa fi mẹ́sẹ̀gì sí ẹ lè pè mí ní WhatsApp ẹ̀ yá yẹ wá o kò ní yẹ lẹ ìbéèrè lórí ìrìn àjò ayé ẹni ìtọ́jú ara ńlá náà ewé àtijọ́ ẹ̀ka sọ́wọ́ àwa náà kọ́ elédùn àná bí wọ́n fẹ́ kì í bá dọ́rọ̀ ẹ̀ má dé mọ́lẹ̀ ìwọ náà máa pín yá yẹ wá o ire kábíyèsí.